Àyìnlá. Ẹni tí ó yẹ fún iyì, ẹni à ń gbọ́lá fún. A man of many gifts of men, who himself is a gift to men. Olúgbàṣọdún ọmọdún rẹ̀ lọ́dún, àrẹ̀sà ṣọdún ọmọdún tiẹ̀ lọ́dún, ọ̀ràngún àgáńkọ́ ṣe bó ṣe tiẹ̀ ó mọ̀ ọ́ lọ́dún. Abiola Yusuf, ọdọọdún ní sápárúwé, ọdọọdún lejò ń bá wọ̀, ọdọọdún làárọ̀ rógbó, ọdọọdún làárọ̀ àwùsá, ọdún ò mà ní dé ká má ṣe rọ́mọ obì lórí àtẹ, ọdọọdún ló mọ̀ ọbẹ̀ láṣẹ lẹ́dùmarè. Abiola mo ní ọmọ gbóhùn ẹnu mi, bàbá Adébámbọ̀, ìgbésẹ̀ rẹ̀ ò mọ̀ ní bọ́mọ aráyé nú, òní ìdẹni à ń gbé kiri dìgbàdìgbà. Olówó orí Fọlákẹ́mi, mo níwọ ni mo ń ké sí, aya rẹ ló rán mi wá o. Ọlọ́mọ aráyé ò ní tako sálà rẹ, ò wá ní dolóògbé àná láṣẹ Elédùmarè. Ẹni a bí sínú ọlá tí Olúwa tún wá Fọlákẹ́, ọlá ò mọ̀ ní sílọ nílé rẹ láṣẹ Elédùmarè. Lára aláyọ̀ ni mò ń jẹ́, èmi náà ń fi ṣe ayọ̀ rán láti jíṣẹ́ ayọ̀ fẹ́ni tó ń ṣòde ayọ̀. Mo ní n ó wá fẹsẹ̀ kan yà sílé àwọn bàbá tó bí ọlọ́mọ. Ọmọ Ẹdẹ máa pọ́ àrógun, ọmọ ají lálẹ́ ẹ̀ṣọ́, ọmọ ají fọjọ́ gbogbo dára bí egbin. Ẹdẹ arúngbàdo làlú, ọmọ arún gúgúrú wọlé Ẹdẹ. Kò lè rẹni dẹ̀dẹ̀ ká má lè yà lẹ́dẹ̀. Ọ̀dọ̀ tí ẹ̀mí la ò gbọ́dọ̀ yà. Ó rẹ̀ mí n ó dàgbà lé ilé. Ẹdẹ ọmọ elépo rẹ́dẹ́, ọmọ ẹwà dòdò, ọmọ olódò mẹ́ta ọ̀tọ̀ọ̀tọ̀. Ọ̀kan ń ṣe wá bù mí wẹ̀, ọ̀kan ń ṣe wá fi mí fọṣọ, ọ̀kan yòókù ní tìmùtìmù tó kẹ́gbin dà sínú. Omi Ọ̀ṣun ló ń ṣe wá bù mí wẹ̀, omi Ẹlẹ́mu ló ń ṣe wá fi mí fọṣọ. Olúbọ̀gún ṣẹ́ni tìmùtìmù tó kẹ́gbin dà sínú. Ẹ̀yin lọ́mọ alápò tiẹ̀mí, ọmọ arógun màsà o, ìwọ lọ́mọ arógun bá fi tìbọn ṣe, ọmọ atafa kan ṣoṣo pé nìyàn mẹ́fà. Abiola Yusuf, mo ní ọmọ dá gọ̀jọ̀gọ̀jọ̀, kó o gbó, kó o pẹ́, kó o fèrègì jóbì. Àṣeyí ṣàmọ́dún o, àṣeyí ṣàmọ́dún, kájọ ṣe mí sí. Ṣàmọ́dún.